ká má parọ́ ká má jalè o. Àdó ìyá àgbà ò kéré nínú ayé o. Àdó ìyá àgbà ní agbára ńlá nínú. Ó dẹ̀ ní iṣẹ́ gidi gan tó máa ṣe. Ẹ jẹ́ ká farabalẹ̀ kí n yànnàná ẹ̀ fún wa dáadáa. Ẹ kú kalẹ̀. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín lọ́lọ́kan òjọ̀kan, yálà yìí tá a ti wò review tàbí èyí tó ṣì ń bọ̀ lọ́nà preview tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́. Ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀ fún yín. A kì í upload content oní content o, ẹ má fọkàn sí o. Tẹ́ ẹ bá wa débi ẹ̀ ní rí. Kí wá nìyí tí mo mú wá fún yín lónìí tí mo fẹ́ kẹ́ jẹ́ àjọ yànnàná láàrin bí ìṣẹ́jú mélòó. Àdó ìyá àgbà. Sinimá yìí ó yẹ kí wọ́n kọrin fún lọ́tọ̀ pé àdó mi dá àdó idẹ, àdó mi dá àdó idẹ, àdó alágbára àdó idẹ, àdó mi dá àdó idẹ. Àdó ìyá àgbà ni sinimá yìí. Àníkẹ́ Àmì ó patú méje èyí tó dé ń pa nínú igbó nínú sinimá yìí. Iṣẹ́ rí àdó ńlá yìí, ìyá àgbà ti kú ó ti tó ọdún 3. Wọ́n dẹ̀ sọ pé ẹnìkan kò gbọdọ̀ wọnú ilé wọn àyàfi tí ọmọ wọn ìyún Àníkẹ́ Àmì tó bá dé. Àníkẹ́ wọlé, nígbà tó dé ìyá Saheed ṣílẹ̀kùn ó wọlé, ó gbé àdó, ṣùgbọ́n kò mọ irú agbára tí àdó ń ṣiṣẹ́ fún, kò mọ bí wọ́n ṣe ń lò ó. Ó bẹ̀rẹ̀ sí ní wọlé Yẹ̀míwò kiri, ṣùgbọ́n kó tó wọlé Yẹ̀míwò, màmá kúkúrú àràrá yẹn ó ti pè ó ti kìlọ̀ fún kíní yìí wọ́n á gbá ẹ ní, wọ́n á gbà á lọ́wọ́ ẹ̀ kíní kan. Ibi aláàkọ́ tó lọ lọ́dọ̀ wòlíì tó lọ, wòlíì ṣàfẹ́dọ́gbọ́n gbà á wípé kó gbé wá, torí àwọn ti mọrú agbára tí kíní ọ̀hún ní. Lọ́dọ̀ bàbá aláwo dìgbòlùjà tí Ayọ̀ọ́láyà mú lọ. Ayọ̀ọ́láyà cabman lásán ni ó jẹ́ sí Àníkẹ́ Àmì, òun ló gbé káàkiri. Òun náà ló mú ìmọ̀ràn pé kí àwọn lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n tòun, Uncle Mukaila káwọn lọ síbẹ̀, káwọn lọ yẹ̀ kó lè mọ irú agbára tí àdó yẹn ní àti bó ṣe máa lò. Ṣùgbọ́n kàkà kí wọ́n fi ọ̀nà hàn Àníkẹ́ Àmì, àwọn náà fẹ́ dọ́gbọ́n àti gba àdó lọ́wọ́ ẹ̀ ni. Uncle Mukaila ó ṣekú pa Ayọ̀ọ́láyà. Ẹ má gbàgbé pé Ayọ̀ọ́láyà ti lọ gbé àdó wá o. Ìgbàgbọ́ Ayọ̀ọ́láyà nígbà tó gbé àdó dé ọ̀dọ̀ Uncle Mukaila, òun ní pé kán bẹ̀rẹ̀ sí ní náwó. Ṣùgbọ́n bẹ́ẹ̀ Uncle Mukaila àwọn dojú ọ̀rọ̀ rú gbúrúgbúrúgbúrúgbúrú gbàgà. Wọ́n pa Ayọ̀ọ́láyà. Ayọ̀ọ́láyà tiẹ̀ lọ kú síbòmíì kò kú síbẹ̀ gan. Ẹ wo, ẹ má jẹ́ ń pọ̀ lọ́rọ̀ lórí sinimá yìí Àdó Ìyá Àgbà. Ẹ̀yin náà ẹ máa lọ sórí YouTube báyìí ní Abisalam TV, ABY Salam TV lórí YouTube, kẹ́ ẹ lọ wò ń bẹ̀. Ẹ máa enjoy ẹ o, ẹ máa gbádùn ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn ò ní bá yín hèèrà débi pé a fẹ́ hèèrà tí ò lọ́mọ́nú fún yín. Àwọn òṣèré wo lẹ máa bá pàdé inú iṣẹ́ yìí? Òṣèré tó pọ̀ gangan ni o, wọ́n pọ̀. Sunday Jatto, ọmọ kékeré òun ni ó ṣe àdó yẹn. Ní the end láti rí òun náà, ṣùgbọ́n mo mọ̀ pé nínú part 2 Àdó Ìyá Àgbà a máa rí iṣẹ́ tóun náà máa ṣe. Tọ́lá Ọládòkun, Àbẹ̀ní Agbọ́n, ìyá àwa náà wà ń bẹ̀, ṣùgbọ́n ó dínú part 2 kí wọ́n tó pa ìtú méjì tí ọdẹ ń pa. Ayọ̀ọ́láyà dìgbòlùjà. Ẹ tẹ̀ gbọ́n, ṣé Ayọ̀ọ́láyà kú tòótọ́ ni àbí ká sì máa retí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú part 2? Ayọ̀ọ́láyà, Àníkẹ́ Àmì fúnra rẹ̀, star lọ́mọ mi o, star ni bébì yẹn, wọ́n fi tajà sí gan burúkú. Ó dáa, Àdó Ìyá Àgbà part 2 ó ń bọ̀ lọ́nà. Orí Abisalam TV nìkan náà lẹ ti máa wò. Tẹ́ ẹ bá fi wo Àdó Ìyá Àgbà níbòmíì, ẹ̀dá sinimá ni, ìyẹn ò kì í ṣe original, copyright ni. Kò dẹ̀ ní dá ká máa wo irú ẹ̀, kò ní dá ká máa wo irú ẹ̀. Àdó Ìyá Àgbà ti jáde o, ó dẹ̀ ti ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin náà lọ ṣe kí ni ẹ lọ wo. Ẹ wo, ẹ má jẹ́ ń pọ̀ lọ́rọ̀ jàre. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, bí mo ṣe máa ń sọ, ipe tí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ ṣalábàápàdé ìkànnì yìí, nǹkan tẹ́ ẹ láǹfààní àti ṣe ni pé ẹ bá subscribe sí bíbà yìí, ẹ̀yin náà lè máa rí bá a ṣe mú wá lẹ́yọ̀kọ̀ọ̀kan èjèèjì. Àdó Ìyá Àgbà ní tá a mú wá yìí, apá kejì ó ń bọ̀ lọ́nà o, kò ní pẹ́ ṣò lórí Abisalam TV lórí YouTube. Àdó Ìyá Àgbà, ẹ̀yin náà lọ wò, tẹ́ ẹ bá ti wò tán ẹ padà wá sí bíbà yìí kẹ́ ẹ wá fi review yín sílẹ̀. Ṣé gbọ́ ẹ̀yin àmì? Ẹ ṣé gan, thank you so much, God bless you. Títí ìgbà míì tá a tún fi mú sinimá míì wá fún yín, èmi àti ẹ̀yin o, a ò ní jọ ẹni tí wọ́n ń wá.